ẹ já sọ̀rọ̀ lórí òwe tó jọ mọ́ ọ̀kẹ́rẹ́. Òwe tó dá lórí ọ̀kẹ́rẹ́ ni la sọ̀rọ̀ lé lórí. Ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ ó lòun bímọ. Ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ ó lòun bímọ. Ọ̀kẹ́rẹ́ tí yóò gungi ọ̀gẹ̀dẹ̀ èékánná rẹ̀ ó mú sáṣáṣá. Ọ̀kẹ́rẹ́ tí ó gungi ọ̀gẹ̀dẹ̀ èékánná rẹ̀ ó mú sáṣáṣá. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ dá. Orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá wí fọ́mọ ẹni agbọ́. Orí ọ̀kẹ́rẹ́ koko láwo bá wí fọ́mọ ẹni agbọ́. Ohùn là á mọ̀kẹ́rẹ́ orí igi là á bá. Ohùn là á mọ ọ̀kẹ́rẹ́ orí igi là á bá. Àwọn Yorùbá bọ̀ wọ́n tún pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Lára òwe tí mo pa tán yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ní máa ń ṣe àwọn àṣìṣe rẹ̀ tí wọ́n ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Rárá o, bẹ́ẹ̀ kọ́ kò tọ̀nà. Èyí tó tọ̀nà ni pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Orí òwe ọ̀kẹ́rẹ́ náà la sì wà àti ìkú òǹbẹ̀. Ọ̀kẹ́rẹ́ gbàlejò gbogbo ayé gbọ́. Ikún tó tóbi jù lọ nínú o. Ó gbàlejò ayé ọ̀mọ̀ gbọ́. Ẹ mọ̀ pé bọ́kẹ́rẹ́ bá ti rí nǹkan kan báyìí ọmọ ọdún ni sẹ̀ tí ọmọ sẹ̀. Ìyẹn ò ní pé ó rí nǹkan nu. Nígbà ó gbàlejò tí gbogbo ayé wá gbọ́. Ikún tó wá tóbi jù lọ ńkọ́. Nígbà wọ́n gbàlejò ayé ọ̀mọ̀ gbọ́. Ọ̀kẹ́rẹ́ tó nírú òun tó rú ẹṣin. Ẹjọ́ máa yé pé gbogbo fùlèǹgè rẹ̀ kò tó tọmọ màálù. Bábọ̀ wọ́n pé àfojúdi ló mú ọ̀kẹ́rẹ́ dẹran ọdẹ. Àfojúdi ló mú ọ̀kẹ́rẹ́ dẹran ọdẹ. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo èyí tẹ́ bá fìfẹ́ jẹ́ ẹ mà kú àìbínú. Kò ní jù báyìí lọ lábala òwe lórí ọ̀kẹ́rẹ́. Òwe èwo lẹ̀yin tún fẹ́ kí n tún mú wá lọ́jọ́ míì? Èwo lẹ fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí? Ẹ bá ń fi sábàlá àríwísí. Ètẹ́yìn bá fẹ́ ká sọ̀rọ̀ lé lórí, ẹ jẹ́ mọ̀. Ẹ gbìyànjú àti tẹ̀lé àwọn ojú òpó wa lórí YouTube àti ní àwọn àkànnì tẹ́ ẹ ti ń wò wá. Àgbàwábúra náà ni ẹ lọ ṣàwárí kẹ́sì mọ̀ tẹ́. Ẹ jẹ́ ń rí wa lábala àríwísí o. Kò ní bàjẹ́ lágbára àṣẹ Èdùmàrè. Káyọ̀dé ọmọ Àjàó ń lóko mi. Mo tún máa kàn sí yín láìpẹ́. Ẹ ṣeun. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà, nínú àgbà tẹ́ ẹ tàgbà dà. Ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà. Kábọ̀ wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà, kò lè lákìsà bí àgbà. Àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà. Ìta gbangba àgbà.